afẹ́ sàdúrà pé kọ́lọ̀ wọn dàkú alájọ àdùsọ̀ wọn nà oyè tí wọ́n jẹ yìí kọ́lọ̀ jẹ́mi mú gùn. Àmín. Ọwọ́ fẹ́ ìbáríkà sí fún wọn. Àmín. Gbogbo ẹgbẹ́ bá wù kí alájà àdùsọ̀ wo bí 450 láyé. Kọ́wọ́ ara mọ́tò dáńgbà náà. Kọ́kọ́ láàárọ̀ làwà sí. Kọ́kọ́ láàárọ̀ làwà sí. Kọ́dà bàbá kú lẹ́yìn 450 àárọ̀ òkú ẹ̀ ayélujára. Ọwọ́ wa yé dúró. Ọ̀ya gbogbo ẹgbẹ́ bá wù kí ẹ̀mí alájà àdùsọ̀ wọn jẹ́ kó bàbá wa yìí lápò létí. Kébé Kwara. Kébé. Bàbá gbogbo wọn nù. Bẹ́ẹ̀ni. Ọwọ́ sojúṣe ẹgbẹ́ bàbá yẹ kọ́wọ́ sẹ́kọ̀ọ́ ló fújì. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti ìgbàlódé gbọ́dọ̀. Alájà bẹ̀fẹ̀ ó ní kẹ́mi alájà ní sọ wà lókù ọgbọ orin 1000 tàbí ó tún wí bẹ́ẹ̀. Tàbí ó tún wí bẹ́ẹ̀. Tàbí ó tún wí bẹ́ẹ̀ ṣé kò sí mọ́. Ó wí o. Ìwọ́n náà wí bẹ́ẹ̀. Ìwọ́n náà wí bẹ́ẹ̀. Tàbí tó ń bọ̀. Ta ló tún bọ̀? Alájà Abdulrahim Balaro Àwọn náà wí bẹ́ẹ̀. Bàbá yìí ẹ̀ máa rí. Wọ́n náà wí bẹ́ẹ̀. Ọmọ ọpẹ́ Rafiu Adisa wọ́n ní kọ́kọ́ ọpẹ́ Allahu Akbar. Obìnrin kọ́kọ́ ọpẹ́ Oyinda wọ́n ní kọ́kọ́ ọpẹ́ 2000. Abẹ́gbẹ̀wò ọpẹ́. Àmì mẹ́jọ àjà obìnrin sílẹ̀ kọ́kọ́ ọpẹ́ yẹ láti pẹ̀sẹ̀ ìdájà òde ìlú. Kọ́kọ́ ọpẹ́ Ìmáàmù Zakiri wọ́n ní kọ́kọ́ ọpẹ́ aláàjì tuntun ọmọ Hakika wọ́n ní kọ́kọ́ ọpẹ́ aláàjì wa ní nẹ́tò fèrè 5000 wọ́n ní kọ́kọ́ ọpẹ́ ẹ̀yà yìí kọ́kọ́ ọpẹ́ dà ẹ̀yìn ní wọ́n ní ọ̀hún yìí adébíyìí àbí àti ẹ̀yìnká ẹ̀yìn ìjọ òkè kọ́ nílé. Èyí ń gbà bọ́sàrò ọmọ tó ti padà. Àtẹ̀lé ẹ̀mẹ́rin ní o ẹni kọ́kọ́ ọpẹ́ ọ̀yà gbogbo yòókù dídà kọ́kọ́ orí ọpẹ́ bàbá yìí náà lóye tọ̀ sẹ́wà. Látọ̀fà. Ok ìgbìlàsí láti lọ́wọ́ fà láti òwò ọlọ́wọ́ àbúdọ̀. Fàdélé onígbàgbọ́ ọpẹ́. Bàbá pẹ́. Bàṣírù Kàrúwé. Tani Babalọlá onígbàgbọ́ ọpẹ́. Bàṣírù Adùnàdé. Kàrúwé. Kàdúgbò Kàdúgbò. Ok Oníkọ́bọ̀ ọmọ pẹ́. àdìsẹ́ ọwọ́ àdàní ìyá ìtọ́ alájà wa alájà kẹ́mi ọ̀rẹ́ àdìsá onígbàgbọ́ ọpẹ́. Àwọn ìyàwó alájà àdìsá kọ́. Àyíká lọ́ba. Alọ́ba gómìnà olúkúlì àyíká alọ́ba onígbàgbọ́ ọpẹ́. Aláwọ̀ gbàdùn. Ajísafẹ́. Bẹ́sọ̀ Abdulaziz bẹ́ẹ̀ lọ́wọ́ ní Bẹ́sọ̀ Abdulaziz onígbàgbọ́ ọpẹ́. Ọ̀dà àwọn jìbìtì sẹ́yìn bí. Ọ̀ya lẹ́mí onígbàgbọ́ ọpẹ́. Ìyá àgbẹ̀yìn látọ̀fà. Alájà wa Ìdíyàtù Ọ̀pọ̀lámìkẹ́. Ìyálójà. Gómìnà máa onígbàgbọ́ ọpẹ́. Alájí Kàmáùdì. Kọ́mọ ọpẹ́. Alájì Mọ̀sán ìdá. Bàbá wa rẹ̀ mú láti bú òwò. Bàbá pẹ́. Ọ̀làkú owó. Bàbá wọlé kọ́mọ ọpẹ́. Alájì Sàkádá ọpẹ́ wọlé kọ́mọ ọpẹ́. Bàbá pẹ́ o. Ó tún yá. Ọjà gbogbo ẹ̀yìn ìyálọ́jà kọ́mọ ọpẹ́. Alájì wa alájà ọba tó Mọ̀sán ìdá. Báwo wọlé ní kọ́mọ ọpẹ́. Tani ò tí wá. Mi ò tí rí. Ọmọ àyàn náà bẹ yìí. Ọba tani. Àwọn bàálù bẹ́ẹ̀ bí àwọn ọmọ àyàn. Àwọn máa yàn àwọn màálù mẹ́rin òkè abolúwọlé kan wá kí mi. Ìyá aládùúgbẹ́ wọn ni kọ́kọ́ pẹ́ aláwọ̀ Bàbá pẹ́. alájà adú alájà wọn náà wọn ni kọ́kọ́ pẹ́ kọ́kọ́ pẹ́ dẹ̀ jáde wá o. Bàbá pẹ́ jáde. Nà Esa Kòmẹ́sà láti Gọ́fà wọn ni kọ́kọ́ pẹ́ Bàbá pẹ́. tọ̀ àwọn kọ́kọ́ pẹ́ ni wọlé. Alẹ́ bàbá tó dé wò. Bàbá tó dé àdìpọ̀mọ̀ ọpẹ́ sílẹ̀dà. Àwọn national executive woman sẹ́kẹ́tì wa represent wọn
pírẹsidẹ́ntì ń bẹ ní London ọlọ́run sàjẹ́rì ẹ̀dá kọ́pọ̀ ọ̀pẹ́ 2,000 naira ṣe tí wọ́n bẹ́. ẹ mọ̀ yá yìí. ìyá fújì ó nù Bọ́lá ti tọ́ àríyọ̀ ọjọ́ ọgbọ̀n ọ̀pẹ́ ọlọ́wọ́ dùdú ọgbọ̀n yìí. ìyá ti sọ wọlé alábìlà tí wọn lọ́la bí ọ̀yọ́ wọn ni wọn bọ̀ ọgbẹ́ ọ̀bí ọmọ bí ọ̀rẹ́ mi lò yéketí bẹ́ẹ̀ni bí yéketí wọn ni wọn bọ̀ ọgbẹ́ ẹ̀mí rẹ̀ mọ̀ sọ̀rọ̀ kó dáadáa.
àti gbogbo ẹ̀yọ́ ní fújì àti gbogbo ẹ̀yọ́ ní onímàálù àti ọmọ ẹ̀yọ́ dàdà kú àdá gbogbo ẹ̀yọ́ ní ẹ̀sìn àti gbogbo ẹ̀yọ́ ọlọ́lá ẹ̀yìn ìyá dáadáa tẹ wá gbogbo tí wọ́n tẹ lójú òní tí wọ́n ẹ̀yìn lára sí ẹ̀yìn yóò kú ẹ̀yìn bàbàrà sí ìlú alájẹ́ ìṣẹ́ra náà wà ní